Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wọ́n kàn fẹ́ kẹ́nìkan sọ fún mi ni o. Kápẹ́ tó ń ṣerú iṣẹ́ ilé yìí tó sì pè rẹ̀ láàfa kápò lè jèrè. Tẹ́ bá sọ pé ó ní jálàbí ò ní jèrè. Ẹ wá rí inú mùsùlùmí là yìí a ó ti ọyọ kan yìí bọbẹ ẹ rí báyìí a ó ti ìgbé ọyọ kan bọbẹ àti nípa ti tìgbé òun bọ báyìí bá dààmú a wà gbé mùsùlùmí lọ bẹ báyìí yẹsà ó ti dóògùn ọyọ kan tó kù á fi sẹ́gbẹ̀ báyìí yóò dojú dé ìkejì á fi sẹ́gbẹ̀ owó òsì rẹ̀ yóò dojú dé ẹ bá mi ṣú rẹ̀ ẹ ṣú ònú ẹ̀ ẹ rí bí mo ṣe ṣe ẹ rí pé ìkan wà nínú rẹ̀ ìkan wà lẹ́gbẹ̀ẹ́ ìkan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá lélẹ́yìí a ó fi sórí ẹ̀ báyìí ọ̀pọ̀lọ́ ni a ó fi sórí ẹ̀ báyìí ẹ ti rí báyìí ẹjọ́ máa ṣú ò dáadáa o àwa wa ó kan tí ò lójú ẹ máa wò méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ẹ tún wá tún kà pé méní méjì mẹ́ta mẹ́rin márùn sẹmọpá àti fọyọ kan sẹ́nu olóńgbò ẹ máa tẹ̀lé mi ká lọ àwa mú ewé ọ̀là á dà sí báyìí ahun ò lè sògùn. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ sì dákẹ́ Ọlọ́run mọ̀ bí yín léèrè báwọn bàbá àtàná ṣe fi ẹ̀yìn lẹ̀ fún yín kọ́ ẹ̀yin ló ń bàjẹ́ yìí ọjọ́ ọ̀la Islam ló ń bàjẹ́ yìí wọ́n pọ̀ lọ́nà láì bẹ́ẹ̀ ẹ wo bí eléyìí ṣe bú ṣe ó la inú olóńgbò subhanallah tànàbí ní la'anallahu man mathala bil hayawan aw kama qala ẹni ó bá pa ẹranko ń pakúpa kí gbèjìnà sí kí Allah subhanahu wa ta'ala ó máa bá iṣẹ́ bú táwọn ọmọ yín ṣe lọ́nà láì rè torí pé ẹ̀yin ò sí online mọ́ ti ń ṣẹlẹ̀ wọ́n máa forúkọ yín ṣe nǹkan àwọn àgbàlagbà nǹkan inú ilé tí wọ́n di fún wọn náà di babaláwo sọ̀rọ̀ láì sì dákẹ́ ẹrù bí fẹ́yìn bàbá náà ní wọ́n fi yẹn protect orí ibú tán ṣe online torí pé ẹ̀yin ò rí ẹ̀ mọ́ tán ṣe àwọn náà ń tẹ̀yẹ pẹ̀ àwọn náà ń di aláṣọlọ́jì náà di babaláwo sọ̀rọ̀ online wọ́n da gérí ṣọṣẹ́ sẹ́yìn tó la olóńgbò nú tí ṣe báṣubàṣu yìí torí pé ó fẹ́ wà kankan nú ayé ṣé òní ò ní lè pa ọmọ ẹ̀dẹ́ yẹn a sì dákẹ́ eléyìí ò dáa wallahi alazim ẹ̀yin oníjàlábí tó bá ti sú yín ẹ para síbi tẹ́ ti ń bọ̀ ẹ lọ́mọ ṣiṣẹ́ àwo àmọ́ lọ́hùn tilẹ̀ ní jèrè bí ìvìnìlá àìlè ìbáyàn lẹ́mìí jẹ́ o wallahi alazim. ẹ̀dẹ̀ mọ́ sọ pé ẹ dákẹ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ ṣẹ́yìn ọlọ́run wọn ni a lè fi wọ́n lẹ̀ tí wọ́n bá mọ forúkọ ìsìlámù àbúrúkọ àfà ṣe rọ́bìṣì yẹn náà. nígbà tá a lá ní ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn lèmọ́ọ̀mù àtàwọn àfà tá àfà kan wá ń ṣiṣẹ́ bọ tí ń polówó ẹbọ ọlọ́run láì tán ṣiṣẹ́ burúkú yìí ẹ̀yin bàbá sì dákẹ́ abẹ́gbàgbé pọ́lọ́run obìnrin lè rè ní. ẹ̀yin àfáà ò lè ń kó àwọn ọmọ yìí kí ó tán dàgbà kó sọ online yìí owó iṣẹ́ ibú tí wọ́n ń ṣe. ìjọ òun náà la póòsì kan náà tó ń wúkọ́ ọbú kiri tó lóun ríran òfò kiri iṣẹ́ ibú tán ṣe nìyẹn. àwọn yẹn ni wọ́n kórìíra onísùnnà ẹ̀yin bàbá àwa gangan là ń yẹ iṣẹ́ eré tẹ́ fílẹ̀ àdúrà tẹ́ ṣe lánàá pé kí súnà náà bí ó máa tàn òun la gbéṣẹ́ ẹ̀dá níṣẹ́ láwọn ọmọ tó láwọn ń dìfẹ́ǹdì yín ṣe gíní kan àwọn àgbàlagbà yìí wallahi tó kọ́yìn sí níta nábì ṣe tó jẹ́ opposite ẹ̀ táwọn bàbá àtàná tẹ́yìn náà gbaṣẹ́ lọ́wọ́ wọn dáadáa tán ṣe làwọn ọmọ àmì ń bàjẹ́ náà ń ṣe opposite ẹ̀ ìdí tí wọ́n fi kórìíra wa nìyẹn tá a ṣẹ̀ wọ́n sí nìyẹn pé wọ́n ba ẹ̀sìn jẹ́ àmọ́ tó bá wọ́n á fi yẹn sáfà pé wọ́n bá ṣe àwọn àgbàlagbà wọ́n bú àwọn àgbàlagbà wọ́n blackmail àwọn àgbàlagbà ẹ wò bọ̀dá Mufutau náà jákujàpin tán ní wọn kò ràn kò rí fatiwa ṣe fáwọn tí wọ́n ba ẹ̀sìn Ọlọ́run jẹ́ ìwà pariwo àwọn wàhábì kan bọ́ta kókó mọ̀ jáde ẹ̀mọ́ tẹ́jọ́ ń ṣe so gbogbo yín tẹ́ dákẹ́ táwọn olórí burúkú yìí tọ́ dẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ Ọlọ́run pè yín rèrè. Assalamu alaikum.